ojúmọ́ ire ní gbogbo ibi tí ẹ ti ń gbé wa káàkiri àgbáńláyé. Gbáǹkọ́gbì inú àwọn ìwé ìròyìn pẹ̀lú Tóyìn Tòmátò tẹlifíṣàn ló ń dé sétí ìgbọ̀yìn. Ẹgbẹ́ òṣèlú APC fi ọkàn àwọn ọmọ Nàìjíríà balẹ̀ o. Wọ́n ní ìrètí rere wà níwájú aṣíwájú làwọn ẹgbẹ́ alátakò bá bínú ran gbọ̀ndàn. Àwọn dífẹ́ dojú ìjà kọ Mákindé. Ìjọba Ọ̀yọ́ ta ilẹ̀ iléèwé àwọn fáwọn òṣèlú. Iléeṣẹ́ GAC ti fẹ́ bu ọkàn ńlá gbọ̀ngìnìta Ọ̀ọ̀ni Ifẹ̀ lọ́la. Ọpẹ́ o, Adéyínká Aláṣeyọrí ti padà bímọ ọkùnrin o. Títí di àsìkò yìí ni àwọn olólùfẹ́ gbajúmọ̀ olórin ẹ̀mí ni Adéyínká Aláṣeyọrí ṣì ń kí ikú ọwọ́ lómi lórí pé ó bí ọmọ tuntun ọkùnrin làǹtìlanti sí orílẹ̀-èdè Canada tí àwọn olólùfẹ́ sì ń bá ṣe àjọyọ̀. Nǹkan dé, àwọn kan ní Tóyìn Abraham gbé ọkọ rẹ̀ pamọ́ fáwọn èèyàn. Òṣèré ọ̀hún bá fìbínú sọ̀rọ̀. Wẹ́rẹ́ lọ̀rọ̀ ọ̀hún náà bẹ̀rẹ̀ lánàá, ìyẹn ọjọ́ Thursday, nígbà táwọn olólùfẹ́ gbajúmọ̀ òṣèré tíátà ni Tóyìn Abraham ṣàdédé fẹ̀sùn kàn pé ó ń gbé ọkọ rẹ̀ pamọ́, ìyẹn Kọ́láwọlé Ajéyẹmí. Ṣùgbọ́n Tóyìn ti sọ pé kí wọ́n máa bọ̀ nílé àwọn kán wá wò bóyá òun gbé ọkọ òun pamọ́ lóòótọ́. Táyé Currency àti Saheed Òṣùpá pàdé ní rédíò Ayéfẹ́lẹ́ nìbàdàn lẹ́yìn ìjà tí wọ́n jà kọjá. Ọjọ́ Children Day ní àyájọ́ ọdún àwọn èwe ní Òṣùpá àti Currency pàdé ní ìlú Ìbàdàn. Saheed Òṣùpá ní Yínká Ayéfẹ́lẹ́ tí ó ní iléeṣẹ́ Fresh FM pè láti wá kọrin fún òun, tí Táyé Currency náà sì wà níbẹ̀. Àwọn méjèèjì pàdé ara wọn lójú ọ̀nà. Táyé Currency fi ara rọra pẹ̀lú Òṣùpá, èyí tó túmọ̀ sí pé hug Òṣùpá. Ṣùgbọ́n táwọn olólùfẹ́ Saheed Òṣùpá ti ń bínú pé ìgbéraga wà lára Táyé Currency nítorí pé kò yẹ kó kàn jẹ́ pé ọ́gì nìkan ló máa fún Saheed Òṣùpá. Currency ṣàpèjúwe Òṣùpá gẹ́gẹ́ bí akẹgbẹ́ rẹ̀ nídìí iṣẹ́ orin fújì lóṣù díẹ̀ sẹ́yìn. Gbólóhùn yìí sì ti mú kọ́pọ̀ àwọn olólùfẹ́ ọba orin máa sọ pé gbólóhùn àrífín ni ọkùnrin náà sọ sí Òṣùpá. Láti ìgbà náà ni Currency ti ń fi ọgbọ́n yẹra fún Òṣùpá o. Ṣùgbọ́n táwọn méjèèjì ti padà pàdé lọ́dọ̀ Ayéfẹ́lẹ́. Bí wọ́n ṣe pàdé ni Currency lọ́ mọ́ Òṣùpá lẹ́yìn tó bá bọ̀wọ́ tán. Kálukú sì kọjú sí ọ̀nà ibi tí wọ́n ń lọ. Àwọn méjèèjì kò jọ kọrin papọ̀ lórí stage lọ́jọ́ náà. Èyí ló mọ̀ pa àwọn tó rí fídíò náà máa sọ pé kò yẹ kí Currency kàn kí Òṣùpá bẹ́ẹ̀ yẹn. Tí ò bá gbàgbé pé ó yẹ kí Currency àti Òṣùpá kọ́ pàdé ní ibi yàrá ìpò orin pọ̀ kan ní ìlú Èkó. Ṣùgbọ́n tí Currency sọ nígbà náà pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ wà ní Ìbàdàn ló jẹ́ kóun pẹ́ dé, tí Òṣùpá sì dúró dè ní stúdíò náà lọ́jọ́ náà. Ṣùgbọ́n táwọn kan sọ pé Currency mọ̀ọ́mọ̀ parọ́ pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ wà lòun ṣe tètè dé sí yàrá ìpò orin pọ̀ náà. Ṣùgbọ́n báyìí táwọn méjèèjì ti pàdé, Currency kọ́ lọ mọ́ Òṣùpá, kò ṣe pé bóyá ó kí ní kí pé bóyá ọ̀gá sí ọmọṣẹ́. Táwọn olólùfẹ́ Saheed Òṣùpá sì ti ń sọ̀rọ̀ káàkiri ìgboro pé àrífín wà lára Currency nítorí pé ọ̀rẹ́ ọ̀gá ẹni ni. Gẹ́gẹ́ bí Currency ṣe pé Alhaji Wasiu Alabi Pasuma lọ́gá òun dìṣẹ́, tó dẹ̀ ń pé Alhaji Wasiu Pasuma àti Alhaji Saheed Òṣùpá jẹ́ ọ̀rẹ́. Ó túmọ̀ sí pé Òṣùpá náà jẹ́ ọ̀gá sí Currency, ṣùgbọ́n tí Currency ò ṣàpèjúwe Òṣùpá bí ọ̀gá rẹ̀, ó sọ pé akẹgbẹ́ òun ni. Tọ́pọ̀ àwọn èèyàn tó sì gbọ́ sí ọ̀rọ̀ náà ti ń sọ pé Currency mọ̀ọ́mọ̀ rí Òṣùpá fín ni, ṣùgbọ́n ọba orin kò tíì sọ nǹkan kan lórí ọ̀rọ̀ náà. Ó ṣẹlẹ̀, àwọn ẹlẹ́ṣọ́ ààbò fẹ́ lé Ìyábọ̀ Òjó kúrò lójú agbo lọ́jọ́ ìgbéyàwó ọmọ rẹ̀, lọ́rọ̀ náà bá fẹ́ di wàhálà. Ṣùgbọ́n tí àwọn ẹlẹ́ṣọ́ ààbò náà padà mọ̀ pé Ìyábọ̀ Òjó ni ìyá ìyàwó, tí wọ́n sì bẹ̀ pé kó má bínú. Saheed Òṣùpá lọ ṣeré ní Àbújá. Lọ́pọ̀ àwọn èèyàn wá sọ pé ọba orin ti two step up o, ní pé torí pé kí ni orin rẹ̀ kò ń ṣe orin ìlú kan mọ́ rárá lásìkò yìí. Ṣọlá Fọ́sùdò ní èyí nídìí tí mo ṣe pa iṣẹ́ tíátà tì. Gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ wa tó tún jẹ́ olùkọ́ níléèwé gíga LASU nípínlẹ̀ Èkó, ọ̀gbẹ́ni Ṣọlá Fọ́sùdò ti ní nítorí ìfẹ́ tí òun ní sí iṣẹ́ olùkọ́ni ló jẹ́ kí òun pa iṣẹ́ tíátà tì o, ṣùgbọ́n òun sì lè máa ṣiṣẹ́ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwọn ìròyìn yìí àti ọ̀pọ̀ ìròyìn mìíràn